Otasansan rédíò and TV. Gbajúmọ̀ òǹkọrin tàkasúfèé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Habib Òkìkíọlá táyé túmọ̀ sí Portable ni àwọn jàgùdà tẹ́nìkan ò tí ì dá wọn mọ̀ lọ fọ́ ilé ìporípọ̀ rẹ̀ tó wà ní Sanngo Ota ní ìpínlẹ̀ Ogun. Portable ló bọ́ sórí ẹ̀rọ ayélujára tójú òpó Instagram page rẹ̀ tó ń fi bí àwọn jàgùdà ṣe fọ́ ilé ìporípọ̀ rẹ̀ tí wọ́n sì kó àwọn nǹkan èèlò ìporípọ̀ oní ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù owó náírà lọ. Ó tẹ̀síwájú nínú fídíò tó gbé sójú òpó Instagram rẹ̀ wípé iṣẹ́ láabi náà kò lè ṣẹ̀yìn àwọn ẹni ibi tí wọ́n ti ń dọdẹ wá ọ̀nà láti ṣe oníjàǹbá látọjọ́ tó ti pẹ́. Gẹ́gẹ́ bí Portable ṣe sọ, ó ní má gba ẹnìkan gbọ́ tí o bá ń lọ gbé ajé rẹ lọ́wọ́. Ó ti pẹ́ tí wọ́n ti fẹ́ mú mi, wọ́n ti ń wá gbogbo ọ̀nà láti fọ́ ilé ìporípọ̀ mi. Má gbìyànjú kí dúkìá ẹnikẹ́ni ó wọ̀ lójú o. Àwọn tó súnmọ́ mi ló ṣe èyí. Ebi ti fẹ́ pa wọ́n kú ni, wọ́n máa ń tọrọ owó lọ́wọ́ mi o, síbẹ̀ wọ́n tún wá ń jà mí lólè. Gẹ́gẹ́ bí Portable bó ṣe sọ nínú fídíò tó fi síta lórí ẹ̀rọ Instagram page rẹ̀. Ẹ tẹ̀lé wa o lórí ìkànnì yìí fọ́kànòjọ̀kan ìròyìn lédè Yorùbá lẹ́ka-jẹ̀ka lórílẹ̀‐èdè Nàìjíríà, nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáyé. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa.